ló ti lọ ní ọ̀sẹ̀ tó kọjá ló lọ méjì lẹ́gbẹ̀ẹ́ ilé kan náà síra tó kúrò ní orílẹ̀-èdè tó ní interview tí mo wá dán béèrè lọ́wọ́ Ìbíkúnlé Amósùn ní èní àárọ̀ ni mo wò ó tó mi ò ní láti mi ò tiẹ̀ fẹ́ lọ sáìdì yẹn tẹ́lẹ̀ bọ̀ yẹn ló wá jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti yẹn wọ́n á bèèrè lọ́wọ́ BBC ni o pé kí ló ń bí sí ó ní nǹkan tó òun ti rí ó jẹ́ nǹkan tí ò dáa rárá pé ìdílé táwọn èèyàn fi move out kúrò ní orílẹ̀-èdè ìgbé ó ti pọ̀ jù ó ní gbogbo àwọn dókítà gbogbo àwọn lọ́ọ̀yà ó láwọn ẹnjìníà míì tó kú òbí tán lọ ó ní tó bá ti débi tán lọ nílùú òyìnbó náà ó náà lọ kọ́ṣẹ́ nọ́ọ̀sì ní ọ̀pọ̀lọpọ̀ wọn àtọkùnrin àtobìnrin ó ní torí iṣẹ́ tó easy fún láti tètè rí nìyẹn ó ní tó ní kò dẹ̀ dé abẹ́ tó tọ́ ó ní òkè ní tó bá wá di ní ọ̀la tá a bá sọ pé òkè o a fẹ́ tún ìlú wa ṣe a fẹ́ rebuild ilẹ̀ wa ó ní bó la ti fẹ́ bẹ̀rẹ̀ ṣe àwọn ọmọ tí àìṣẹ́ ń kọ́ la ṣẹ̀ṣẹ̀ máa lọ pè láti ẹ̀ṣẹ̀ wa bẹ̀rẹ̀ ní kó tó pé a fẹ́ rebuild ilẹ̀ wa ní ojú títí tiẹ̀ kò tí tó àsìkò fún láti rebuild ilẹ̀ títí wa ṣùgbọ́n lójú títí tiwa lọ́dọ̀ títí tiwa àsìkò yẹn ti tó láti túlẹ̀ wa torí kò ṣe bí ilé ìlàṣẹ wà tẹ́lẹ̀ kò ṣe bí ilé ìlàṣẹ bẹ̀rẹ̀ a nípa àsìkò yẹn tó tó olóògbé mi wá síwájú ọ̀dọ̀ títí láti wá bá ẹ sọ̀rọ̀ láti ṣí ra wa létí ẹ̀yin náà ẹ tún lè sọ fún mẹ́nìkì nípa ọ̀rọ̀ tó lọ lọ́wọ́ a ti rin ọ̀nà ìtẹ́lẹ̀ ìdààmú bá ṣe rí ní 1961 ọba Saudi Arabia àwọn ọmọ ẹ̀ wọ́n máa kọ́ wá sí Ìbàdàn fún medical check-up láti wá wo ara wọn pẹ̀lú àwọn infrastructure tó wà nílẹ̀ tí àwọn bàbá wa ṣe sílẹ̀ Liberty Stadium tó wà bẹ́ẹ̀ òun ní àkọ́kọ́ ní gbogbo West Africa tó dẹ̀ jẹ́ standard stadium ní gbogbo West Africa ẹ wo kòkó àwòsí Ìbàdàn kò sílé tó ga tó ní gbogbo Africa rẹ̀ dual carriage ọ̀nà àkọ́kọ́ méjì Ìbàdàn bẹ́ẹ̀ lọ so owó kí náà dàbí ṣe owó kòkó ní gbogbo ìgbà yẹn náà bọ̀ náà ó sì gbogbo orúkọ báyìí sè kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ mọ́ ọkùnrin kan dẹ̀ sọ ń gbà nǹkan ló kọ ìwé kan ló kọ rí ó ní I free 1,000 slaves I have the capacity to free another set of 1,000 only if they know that they are under captive òun tú àwọn ẹrú ẹgbẹ̀rún sílẹ̀ ó lòun tún sì ní àǹfààní láti tú àwọn another set of ẹgbẹ̀rún mi sílẹ̀ tó bá jẹ́ pé wọ́n mọ̀ wípé oko ẹrú ni wọ́n wà problem táwọn Yorùbá ta ní nìyẹn títà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò tí ì rí gẹ́gẹ́ bí táwọn gẹ́gẹ́ bí oko ẹrú ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ sọ̀rọ̀ abọ́ròdé èèyàn kúrò níbí ó lọ sílùú òyìnbó lọ sí Jámánì lọ kó owó ṣiṣẹ́ ọdún màdógún ó fi dá oko sílẹ̀ pé káwọn èèyàn máa ṣiṣẹ́ kán máa rí iná kán máa rí jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà wọ́n ṣiṣẹ́ àtúgbọ́ pé nínú oko yẹn gan àwọn tó bá ti ya àgbàdo tán gbogbo àwọn kíní ṣáàtì àgbàdo yẹn tó kù yẹn wọ́n ló máa kó fáwọn Fúlàní yẹn lọ́fẹ̀ẹ́ yẹn láti fi lọ àwọn ẹran wọn wọ́n dẹ̀ wá múrò ènìyàn wọ́n wá kidnap wọ́n gba 5 million lọ́wọ́ àwọn fámìlì ẹ̀ wọ́n dẹ̀ wá tún ṣàpá ẹ̀wọ̀n ti gbé nǹkan owó labí tó wá níbi oṣù bíi méjì sẹ́yìn ní Ògbómọ̀ṣọ́ náà the same thing náà ó wá náà láti Amẹ́ríkà ó wá dá oko lẹ́ ó dá oko oṣù ó ní oko ewúrẹ́ ó wá tún kọ́ hòtẹ́ẹ̀lì wọ́n jí gbé wọ́n gba owó lọ́wọ́ fámìlì náà ti dé 5 million náà wọ́n pa ọlọ́kadà wọ́n tún pa ọmọbìnrin tó ń bá a ṣiṣẹ́ tó jẹ́ pé torí ASUU strike ìyẹn ṣe ni pé kó o má wà edu kó o má kàn dúpọ́ láì ṣe kankan kó o wà engage ló fi wá ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n pa ìyẹn náà aṣọ náà nípa ti ọmọ bàbá Fáṣọ̀rántì ní Àkúrẹ́ the same thing náà wọ́n ṣe pa ìyẹn náà nìyẹn Olúfàdàyẹ bíi méjì náà ti jí gbé wọ́n pa security yẹn tó kíní o ti ń cut across adẹ̀ ní àwọn ìlú kan ní Ògùn state bí wọ́n pẹ̀lú kan ní Ìgbòà àwọn Fúlàní náà lọ lé gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ kúrò ní Ìgbòà yẹn ní Ògùn state very close to border pẹ̀lú owóde Gétu bẹ́ẹ̀ ni kò sẹ́ni kankan bẹ́ẹ̀ mọ́ wọ́n ti wọ Benin Republic bẹ́ẹ̀ ni lẹ́yìn lọ́la wọ́n bẹ̀rẹ̀ sí pa wọ́n bẹ̀rẹ̀ sí ṣe wọ́n léṣe wọ́n intimidate wọ́n dẹ̀ lé gbogbo wọn kúrò àwọn Fúlàní ló wà bẹ́ẹ̀ sí so gbogbo nǹkan tá a wá ń sọ problem tá a ní òun ṣe problem economy nìkan problem economy wà lẹ̀ problem security wà lẹ̀ pẹ̀lú unemployment àìríṣẹ́ ṣe gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ilẹ̀ ní ó wọ inú ara ní gbogbo nǹkan tẹ̀yẹ́ bẹ́ẹ̀ fi lè dájú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lọ́lọ́run ti fún wa ìdí nìyẹn nígbà tó wá lọ bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ làwọn èèyàn wa pẹ́ṣẹ́ wá wò ó pé a lè máa kọ̀tínú máa lọ délé títí ayérayé láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ rí Ọlọ́run dá wa ní orílẹ̀-èdè nílẹ̀ Yorùbá káwọn òyìnbó gan tó dé ní Ọ̀yọ́ ìpàyà ti wà tábàkì ti ń ṣe olórí wọ Benin Republic títí wọ Àjàṣẹ́kù tọ́nu dé gbogbo Ògbóṣe ìdílé Ifẹ̀ sọ orílẹ̀-èdè ni wá nígbà tó dé náà wá sọ káwọn pa wá papọ̀ òun náà pè ní amalgamation nǹkan méjì tí òun ṣe nǹkan kan náà mix papọ̀ gbogbo ibi tájà ti ṣe kí ni gbogbo àgbáyé ní India ní nǹkan kan gbogbo ẹ̀ náà ti kúrò àfi bí nìkan láṣìjọba papọ̀ ní gbogbo àgbáyé kò dẹ̀ work ìrẹ́jẹ yẹn ti pọ̀ jù gbogbo nǹkan tó ní pẹ̀lú ẹ jẹ́ ká wọ́n pa ọ̀rọ̀ ṣe iṣẹ́ kò ṣiṣẹ́ ti employment tẹ́ ẹ bá lọ sí Àpápá àwọn executive director tó wà fẹ́ from number 1 to 21 Haúsá ní gbogbo Fúlàní mo fẹ́ kẹ́nìkan ní wá sọ fún mi lọ́jọ́ tá ti rí controller general tó jẹ́ custom Yorùbá ìwà ní custom náà fọwọ́ ní jẹ́gẹ́dẹ́ controller general ẹ wo security apparatus láti òkè chief of defence staff national security adviser everything àwọn náà ló máa kún gbogbo bẹ̀ gbogbo ibi tó jẹ́ kí position yẹn àwọn ló kún gbogbo area yẹn so tí
ìgbésẹ̀ tá à ń gbé lọ lọ́wọ́ yìí bó ṣe ń lọ yìí torí iṣẹ́ náà ti jìnnà tá a bá ti lè dájú iṣẹ́ máa sun àwọn èèyàn wa papọ̀ ṣé ìdí iṣẹ́ immigration la fẹ́ sọ ní àbí custom àbọ́lọ́pàá àbí sójà ní àwa la máa ń máa security ara wa ṣe understand mi sá nípa ọ̀rọ̀ ó ṣe economy kò ṣe economy ẹ wo gbogbo ara tí Awólọ́wọ̀ dá nígbà tó ṣe ìjọba from 1952 sí 1960 yẹn kó tó ní pákẹ́tọ́ láǹdì náà dé ní 1960 yẹn wọ́n bí 64 kó tó di pé wọ́n ba ìjọba yẹn jẹ́ ńgbà yẹn náà ṣó ń yé yín sá so gbogbo problem yẹn pátápátá ló máa wà corrected ní àsìkò yẹn kò dẹ̀ ní pẹ́ mọ́ iṣẹ́ dẹ̀ ti lọ jùlọ ìkátà kan sọ́ọ́sì náà ni pé gbogbo apáta ẹni tó bá ti dìde ẹni tó bá ti gbọ́ nípa ìgbàlá yìí kó dìde fún ìgbàlá ẹlòmíì yẹn ní pé kẹ́tọ́ sọ fún àwọn èèyàn lọ́dún àsìkò wọn fẹ́ kó gbogbo àná láì máa níìdì láti dìde torí history is waiting for us ìyẹn ìtàn yẹn dúró dè wá láti wá participate nínú ẹ̀ ṣe understand sir so nípa gbogbo ọ̀rọ̀ ilé tí a wá sọ ọ́ látàárọ̀ ní òtún nínú ní fẹ́ gbà wá ní àkókò lọ títí nígbà tó parí ogun second world war ní òyìnbó kan sọ̀rọ̀ ó jẹ́ former president ní France náà only the world suffer a lot not because of the wickedness of the bad people but because of the silence of good people nígbà tí ẹ̀yìn burúkú yẹn tó dìde tó ń wà burúkú díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ yẹn dáadáa tẹ́ lè checkmate ẹ̀ dákẹ́ ẹ̀ sọ kankan lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ó máa wá strong àti agbára máa gùn sí àwọn ọ̀dẹ̀ wa máa gbilẹ̀ nínú ìwà burúkú yẹn títí dé gbogbo yín tẹ́ ẹ̀ dákẹ́ gbà yẹn apá yín ò ní lè ka mọ́ tó bá di gbogbo pírọ̀dù yẹn lọ́rùn apá yín ò ní lè ka ẹnìyẹn mọ́ pẹ̀lú àwọn ìwà burúkú tó ń wù yẹn tó nídìí eléyìí níbi tí ọ̀rọ̀ yẹn wá dé dúró sí ni pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè títí wa gbogbo nǹkan tá a dẹ̀ fi lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lọ́nà fún wa àwọn orílẹ̀-èdè ní àgbáyé tó tó ilẹ̀ Yorùbá wọn ò wọ́pọ̀ in terms of population we are more than 60 million ní ilẹ̀ tí ó jẹ́ ilẹ̀ Yorùbá níbi tó dé eléyìí tó ti fi wọ Benin Republic eléyìí tó ti fi lọ sọ́nà ilẹ̀ Haúsá tó sì kún sí ó sì lé ní 125,000 square kilometre màá wá ṣe example kan fún wọn tó orílẹ̀-èdè kan ní Netherlands ó dàdó jẹ́ Holland gbogbo ilẹ̀ wọn pátápátá tán ní tí Netherlands ní ilẹ̀ ní in terms of their land is 41,000 square kilometre kò tó ìdá mẹ́ta ilẹ̀ àwa Yorùbá 41,000 square kilometre ní gbogbo ilẹ̀ Holland ìyẹn Netherlands yẹn gbogbo population wọn dia 17.1 million ní population wọn Netherlands yẹn ṣe understand ìgbà but Netherlands tí mo wá ń sọ fún yìí bílẹ̀ wọn yẹn ṣe kéré tó ní 41,000 square kilometre àwa Yorùbá a ní 125,000 square kilometre ó tún jù bẹ́ẹ̀ lọ tá a bá fi àwọn kojú títí wọn tó dá mẹ́ta títí wa àwọn náà ṣe second ní gbogbo àgbáyé in terms of agriculture export láwọn tó ń kó nǹkan irè oko tọ́ta sí òkè òkun jù lágbàáyé àwọn náà wà ní number second ní 2019 nìkan ní nǹkan tí Netherlands nìkan tà ní nǹkan irè oko nìkan ó jẹ́ 94.5 billion euro 94.5 billion euro ní nǹkan tí wọ́n tà ẹ wá wo ẹ sọ pé bọ́jẹ̀tì ní Nàìjíríà ṣe lọ́dún yẹn bọ́jẹ̀tì tí Nàìjíríà ṣe ní ọdún yẹn gbogbo bọ́jẹ̀tì ọdún yẹn gẹ́gẹ́ fún gbogbo Nàìjíríà pátápátá 6.4 billion euro tabak converted sí euro 6.4 billion euro the same Netherlands yẹn dẹ̀ ní ọdún yẹn náà bọ́jẹ̀tì ti tiwọn tí Netherlands ṣe lọ́dún yẹn náà ní gbogbo nǹkan lọ́nà fi jíǹkì wa. òtún ló bẹ. owó tí bẹ Netherlands pa ní 2019 yẹn tán pa wọlé ní 2019 yẹn wọ 335 billion náà pa wọlé wọ́n dẹ̀ ṣe bọ́jẹ̀tì 354 billion ní ọdún yẹn so wọ́n wá ní surplus ìyẹn èrè owó tán pa wọlé wọn ná tán èrè tó wà nílẹ̀ lórí owó wọn lásán ó ju bọ́jẹ̀tì Nàìjíríà tán 14 billion ní ilé tó ṣẹ́kù sílẹ̀ ní ọdún yẹn lórí èrè oko nìkan ní ọdún yẹn lásán lọ́wọ́ wọ́n ta nǹkan èrè oko síta tó jẹ́ 94.5 billion ìyẹn Netherlands pẹ̀lú gbogbo ilẹ̀ wọn is 41,000 square kilometre ilẹ̀ wọn dẹ̀ tó lẹ̀ títí wa àwa dẹ̀ ní over 125,000 square kilometre ìyẹn nílẹ̀ Yorùbá nìkan kojú gbogbo Nàìjíríà o ní ọdún 2019 tí mo sọ lásán Netherlands jẹ́ number 20 ní gbogbo àgbáyé ní káwáwo kan ìṣẹ̀báyé àwọn tourism center Nàìjíríà wà ní number 70 ní gbogbo àgbáyé ní 2019 number 70 táàdẹ̀ ìwù àwa Yorùbá ń bí nìkan we have potential to generate more than 10 billion dollar ni mo mìíràn kó jẹ náírà o ní ọdún yẹn nìkan tó jẹ́ kó ju oye owó tí a fi ṣe bọ́jẹ̀tì yẹn lọ pẹ̀lú gbogbo nǹkan tá a ní àwa la ní gbígbóná tútù nípa ògbósì ọ̀pá ọ̀nà mìíràn níbẹ̀ àwa la ní suspended lake tó wà ní Ọ̀yọ́ state ní Adó Àwáyé
Olúmọ ọ̀rọ̀ gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ ojúde ọba tó jẹ́ kó lè generate owó gidi fún wa àwọn èèyàn wá wà ní Brazil tó fẹ́ wálé pé tó fẹ́ wá wo àwọn kan mèremère tó fẹ́ wá wo ilẹ̀ bàbá wọn tó jẹ́ Yorùbá tó jẹ́ pé tó ti kó lọ tó àwọn 200-300 years ago tó wà ní Brazil wà ní Cuba wà ní Mexico tó fẹ́ wálé tí wọ́n ráyè wálé èmi ìsọpọ̀ fẹ́ wá dá iṣẹ́ sílẹ̀ sílé ń bì pọ̀ wọn lè wọ́n torí pé insecurity ok àwọn gbé nǹkan owó labí tán pa nígbà tó fẹ́ sin òkú ẹ̀ àwọn Amẹ́ríkà wọn láwọn òní wọn tí wọ́n ní fẹ́ gbé òkú yẹn wá sí Amẹ́ríkà wá sí ni wọ́n dẹ̀ gbé lọ́sọ̀rọ̀ lọ sí ni wọ́n ti sí lọ́sẹ̀ méjì sẹ́yìn l'Amẹ́ríkà sọ̀rọ̀ ọ̀nà tí wọ́n láwọn òní wá sí torí insecurity bọ̀ jẹ́ pààyàn lónìí pààyàn lọ́la èrò àwọn pípú yìí sì wà dẹ̀ ní kò ń ṣe pé lórí pé bóyá ipò agbára power kìíní kò ṣe power kò ṣe power nìkan ilẹ̀ wa náà fẹ́ gbà wọ́n ti sọ tipẹ́tipẹ́ tó ti clear wọ́n sọ fún ọ níbẹ̀ ni wọ́n lọ́wọ́ ti jogún gbogbo ilẹ̀ tó wà ní Nàìjíríà fún àwọn tí àwọn dẹ̀ ti ṣe tán láti wá gbà wọ́n náà ti jogún ẹ̀ fún bàbá àwọn tó jẹ́ ọ̀sán àfojúò pé àwọn dẹ̀ ti ṣe tán sí láti wá gbà so pé àwọn dẹ̀ máa pa gbogbo àwọn táwọn bá lè pa pé ìwọ̀nba àwọn díẹ̀ tó bá kú a máa wà submissive sí àwọn ni wọ́n máa control wa ni ẹ̀yin náà ìwọ̀n nǹkan tí bàbá wọn ṣe nǹkan tó sọ nìyẹn wọ́n sọ ní Ilé Ifẹ̀ wọ́n sọ ní Benue bẹ́ẹ̀ ni sáyẹn nǹkan tó sọ nìyẹn nǹkan tó dẹ̀ ń pọ̀ sí nìyẹn kò dẹ́ ṣe pé wọ́n dẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ ní 1960 nígbà tá a gba òmìnira ní October 1st 1960 nígbà tó di October 12 1960 bàbá wọn tó jẹ́ sàdáúnà Sokoto ìyẹn Amadu Bello wọ́n ẹ̀bọ́jà ti káàkiri yẹn rí ó wà nínú newspaper African Parrot October 12 1960 ẹgbẹ́ kan tó sọ lọ́jọ́ náà ó ní ó pe àwọn èèyàn ìjọ ní ilẹ̀ Haúsá náà ó ní káwọn rí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lọ sí the new country called Nigeria as an estate of our great grandfather Usman Dan Fodio ó ní let us see the minority in the north as a willing tools and see the southern people as the people that we have conquered and we should prevent ruthlessly changing of power we should not allow them to rule over us and we should not even allow them to have power over their future. ìyẹn ní láti ọjọ́ kọkànlá tá a gbòmìnira ní Amadu Bello sọ gbogbo yẹn o ṣe ọ̀rọ̀ láti mo sọ fún sọ dára ẹ̀ wípé orílẹ̀-èdè tuntun ẹ̀yẹ Nàìjíríà táyà ṣẹ̀dá ẹgbẹ́ káwọn rí gẹ́gẹ́ bí ọ̀gá àgbàlá bàbá àwọn ìyẹn Usman Dan Fodio wípé àwọn minority táwà ní north àwọn bíi Plateau bíi Jos bíi Benue kankan yẹn ó ní káwọn rí àwọn yẹn gẹ́gẹ́ bí irinṣẹ́ táwọn máa lò bíi spanner irinṣẹ́ tẹ̀yẹ̀ dẹ́ lónìí olè kan olè júdánù bí ìgbálẹ̀ ni olè mú ìgbálẹ̀ mi lọ́la olè jó yẹn ní bàbá sáyìn náà rí bẹ́ẹ̀ olè jó nínú ó ní káwọn wá rí gbogbo àwa yòókù táwọn ń sàlẹ̀ bí àwa Yorùbá o Ìgbò àwọn Nàìjíríà ó ní káwọn wá rí wọn gẹ́gẹ́ bí àwọn táwọn ti ṣẹ́gun táwọn ti kàn ìyá apá wa ó jẹ́ pé àwọn òdà tó gbọ́dọ̀ gbà ká ní agbára láti lè rúùlù lórí àwọn òtún gbọ́dọ̀ gbà èdè fún àwa láti ní agbára lórí ọjọ́ iwájú wa tó kọ́ bó bá ṣe wù wọ́n ni àwọn ṣe gbọ́dọ̀ máa ṣe wá àwọn òdà ní inú méjì sí wọn so láàánú wọn láti lè gba gbogbo ilẹ̀ wa láti lè jọba lórí wa láti lè pa gbogbo wa ó ti wà ńlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ wọ́n dẹ̀ ń pọ̀ jù ẹ̀ bàbá kan wà tó jí pé ní bí oṣù bíi méjì nílẹ̀ Ìgbò rẹ́ẹ̀bẹ́ẹ̀ ni àwọn church Methodist ní sà ẹgbẹ́ bàbá yẹn so ó wà bí mo lè sílẹ̀ tó pẹ́ wà lórí wàtò mo lè sẹ́ndẹ̀ sí nígbà tó wá yá tí wọ́n bá wọ́n rí bàbá wọn gba 100 million lọ́wọ́ àwọn bíi mẹ́ta tó jí pé pẹ̀lú bàbá yẹn lọ́jọ́ ṣáà provide owó yẹn pẹ̀lú àwọn kìíní church so nígbà tó wá yá nígbà tó wá bèrè ọ̀rọ̀ bàbá yẹn wá sọ̀rọ̀ tí mo fẹ́ múlò bẹ́ẹ̀ kan tó sọ ní pé ó nígbà tó dé pàtì kan ó lóun rí pé àwọn military men àwọn sójà pé wọ́n mọ̀ nípa ìkàtà àwọn òkú rẹ̀ ó ní ìkọ̀tà àwọn kan tó ní bí àwọn ọmọ Ìgbò kan wọ́n làwọn fẹ́ wa inú gbó tó ń kó àwọn sílẹ̀ lọ káwọn lọ wá wọn wọ́n làwọn sójà tó ṣe tẹ́kìtì wọ́n lọ tó bá kọjá ibi táwọn wáyà wọn máa pa wọn wọn jẹ́ káwọn ọmọ Ìgbò yẹn wọlé gbó láti lọ wá àwọn tí àwọn Fúlàní jí gbé sínú ó lọ́mọ Fúlàní kan ilé tó nídìí wọn ló fọ́nà wá pé òun sọ pé kó jọ kó ṣàlù ọ̀hún kó má pa òun ó lọ pé tó o bá dáhùn pé tó o bá tètè kó wá àwọn máa pa kó lọ wó lókùtì òun máa rókù àwọn èèyàn táwọn ti pa sínú ó lọ dẹ́ lókùtì òun láwọn òkú èèyàn ó lọ wá bẹ̀ ó ní pé sọ́ni bá gbàdàgbà ló pé òjì ẹgbẹ́ àdúgbẹ́ mi lọ ó ló lò wọ́n bẹ́ẹ̀ náà làwọn ṣe ń ṣe òun jẹ́jẹ́ nípa ó táwọn fẹ́ gbọ́ wá sọ kankan ó sọ kankan méjì tí mo fẹ́ mẹ́nu bà ó lówó táwọn fẹ́ gbà ní ọwọ́ ẹ̀yìn bàbá 100 million yẹn ó ní kò sí kankan táwọn fẹ́ fi ṣe ó ló lọ pé àwọn fẹ́ fi ra ìbọn irinṣẹ́ nǹkan ìjà ogun fún nǹkan ìjà ogun tó ti wà ńlẹ̀ ní ó ló ní signal àwọn dúró dè ó ló wá béèrè lọ́wọ́ pé ṣé òun mọ ìlú tán pè ní Ìbàdàn ó lọ sọ pé òun mọ̀ ó lọ sọ pé òun mọ̀ ó lọ pé láàrin Ìbàdàn sí Èkó yẹn pé gbogbo olúgbó tó wà ní gbogbo ẹ̀ làwọn èèyàn wọn ti wà pé àwọn kan ń retí slight signal ni káwọn fi strike káwọn fi take off ó sọ pé òun tóun dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ yìí pé bàbá tó bí òun ti tòun Sudan ló ti wá bọ̀ ilẹ̀ Ìgbò bí iná bí òun sí ó ló ń gbọ́ Ìgbò gidi gan bẹ́ẹ̀ náà làwọn bíbélì náà ṣe gbọ́ Yorùbá náà dáadáa ó ló ní Sudan ni bàbá tó bí òun ti wá pé pọ̀ ti bẹ́ẹ̀ náà bí òun sí so pé àwọn kan retí signal ni pé 100 million táwọn fẹ́ gbà lọ́wọ́ àwọn kan tó fẹ́ fi ra irinṣẹ́ kún irinṣẹ́ tó ti wà lẹ̀ fún àwọn ni tó kí la wá ń dúró dè tó tọ́ ìgbésẹ̀ táwa gbé ni pé kó máa ka peaceful exit ni
láìsí ogun láìsí ìjà torí àwọn èèyàn wa wọ́n láì fàájì àkọ́dọ̀ sẹ́nìbọ̀dì tó fẹ́ ìbàjẹ́ sílẹ̀ àwa náà àfẹ́ tàjẹ́ sílẹ̀ bàbá kan tó jẹ́ lídà wa ìyẹn pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè emeritus ó máa ń sọ wípé òun ò ní sọ ọmọ kankan nù a dẹ̀ máa gbà yín sílẹ̀ lágbára Ọlọ́run a ti sign petition 5 million ní gbogbo Yorùbá tó wà ní wọ́n ní ká lọ wá 3.2 million ní ká wá a dẹ̀ sign 5 million bọ̀ kò tí ì tán síbẹ̀ ó tún sì lè tọ́lá kó tó ní ká tún sign petition mi ó possible then referendum dẹ̀ ṣe bàtà ṣe máa ní ìdìbò àwọn Yorùbá náà láti lè wá referendum bí ìbò ni ayò tó bá ti kàn òun làwa máa ta ayò tó dẹ̀ kàn sí òun ṣe politics òun ni pé kí Yorùbá dádúró káti ọkọ dádúró náà ká sí ọ̀lẹ́ wa iṣẹ́ á sùn wá bọ̀ oúnjẹ á sùn wá bọ̀ gbogbo problem ta ní àti ẹ̀kọ́kọ́ dúró gbàgbé á lè máa ṣàkóso ara á dẹ̀ tún nílẹ̀ wa máa bẹ̀rù pé àtọ̀húnrìn wa kan wà tó fẹ́ wá máa pa wá mọ́lẹ́ tó fẹ́ máa gbẹ̀mí wa tó fẹ́ máa gbẹ̀mí wa bá àwọn ọmọ ìyàwó wa sùn wúrẹ́ fún wọn ẹ̀yin náà wo gbogbo àwọn èèyàn wọn sá lọ amúsùn wa béèrè question tí mo sọ fún lẹ́ẹ̀kẹ́ ó ní bí gbogbo owó ṣe sálẹ̀ pé tábà tó ká wá fẹ́ tú ìlú wa tò lọ́la àfẹ́ rí ibi ìlú wa pé àwọn tó ti lọ́ta wọn lè wá bí ìjẹ̀ fún wa àwọn táwọn anúlé náà ni wọ́n láwọn tó dẹ̀ gúdù torí wọn pé tó mọ̀ wé tó mọ̀ nípa kíni gbogbo wọn náà ń lọ yìí ó ní bàtà ṣe fẹ́ ṣe lọ́dọ̀ amúsùn kò tí ì rẹ́dì wípé bóyá afẹ́ tú ìlú wa tò bọ̀ lọ́dọ̀ títí wa àwa ti rẹ́dì òun náà láti bẹ̀rẹ̀ òun náà láti wá sọ̀dọ̀ ẹ̀yìn náà jọ ẹ bá tún fẹ́ẹ̀dì ìrere yẹn sí ẹ má dẹ̀ jẹ́ ká ní lọ́kàn tó bẹ́ẹ̀ kó lè ṣe ó máa ṣe é ṣe jù ó dẹ̀ ti ṣú ọ̀jù ó dẹ̀ ti súnmọ́ kò ní pẹ́ mọ́sà mọ́ bọ̀sà kò ní pẹ́ mọ́sà kò ní pẹ́ mọ́sà kò ní pẹ́ mọ́ ó ti súnmọ́ gidi gan iṣẹ́ yẹn ti tó ní ẹnu ọjọ́ mẹ́ta ìkankan wà tó ṣẹlẹ̀ ní Amẹ́ríkà níbi tó ti lọ ṣe United Nations General Assembly kò ṣẹlẹ̀ lágbàáyé àwọn èèyàn wa tó wà lọ́hùn wọ́n pàdé pẹ̀lú wa ní jíde gan ló ṣe kí ní drone yẹn tó fi gbé àsíá wa lọ sókè nígbà tí Joe Biden gangan sọ̀rọ̀ lọ́wọ́ ni inú ilé náà ti ń wò lọ́hùn wípé kí ló ń ṣẹlẹ̀ níta bẹ́ẹ̀ wọ́n wá lọ wọ́n rí pé kò sí nǹkan ìjà lóró lára kíní drone yẹn tó gbà sí àyè lókè bẹ́ẹ̀ wọ́n fẹ́ ń bẹ̀ more than 45 million àwọn èèyàn wá dẹ̀ wá sálẹ̀ náà tán kọrin lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ àṣìyá o Yorùbá nation lẹ́lẹ́ ni ó máa fẹ́ tó níbẹ̀ yẹn náà ti ọkọ̀ dìfìtì wọn náà torí wọn lè checkmate wa wọn yìí kankan ṣe wọn dẹ̀ rí pé nǹkan tá à ń dáhùn pé tó nǹkan nígbà tó tún wá kúrò àwọn kúrò bẹ́ẹ̀ wọ́n wá lọ sí Nàìjíríà embassy nígbà táwa débẹ̀ àwọn obìnrin méjì kan wá lọ pariwo lé wọn máa kọ̀ǹtínà láti lọ ọ́fíìsì yẹn lórí wípé ìṣekúṣe lẹ́ ṣe olè ní pé gbogbo nǹkan táwọn náwó ìjọba ìpínlẹ̀ Nàìjíríà láti dánwò ni ẹ ti lọ kó síjà pé kó wá máa pa wọn wọn lọ obìnrin kan èrò obìnrin yẹn wá jáde wá ní ó wá lọ sọ fọlọ́pàá lọ Amẹ́ríkà pé kó lọ arrest àwọn bíbí wọn lọ́lọ́pàá yẹn wá sọ fún wọn pé yóò fẹ́ arrest wọn fún iná pé wọ́n wà lórí right wọn náà wọ́n protest wọ́n lè right láti protest Jídé wá lọ lọ bọ́lọ́pàá yẹn pé ṣé orí o tó bá yẹ pé Nàìjíríà ni wọ́n ti kó síjà táwọn ti ní kó wá máa pa wọn yẹn bọ́ ṣe máa pa àwọn èèyàn náà sọ́ni ọlọ́pàá yẹn ni wọ́n pẹ́ pé òun máa sọ gangan pé kò sí kankan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí ọlọ́pàá kankan tó wà ní Amẹ́ríkà yóò gbogbo ọlọ́pàá tó wà ní Amẹ́ríkà ló mọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ìyẹn ní Amẹ́ríkà ní lọ́ọ̀ nìyẹn so plus nìyẹn fún wa gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé tó ní agbára gbogbo wọn ládẹ̀ ti fi ọ̀rọ̀ yìí lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ló tún tọ́ wa sọ́nà irú lẹ́tà tó kọ sí Buhari nígbà yà àṣàdédé kọ́ àwọn orílẹ̀-èdè àgbáyé lọ tán lámìlaka náà sọ pé jáde ti bù gbọ́ ká lọ kọ lẹ́tà yẹn sí àwọn àdẹ̀ ti irú gbogbo nǹkan tí ó fún àwọn ẹlẹ́yà kejì wa ní problem gbà yẹn ni wípé wọn ní consultation wọn bá àwọn orílẹ̀-èdè tó jẹ́ key member ní àgbáyé sọ̀rọ̀ láti lè support wọn tó gbogbo yẹn làwọn kọ́kọ́ ń ṣe. agídí ní àbí ṣe. bẹ́ẹ̀ni place káàtì ṣáájú bọ́ọ̀sì torí ẹṣin ló máa ṣáájú kẹ̀kẹ́ wọ́n ṣe kẹ̀kẹ́ ló máa ṣáájú ẹṣin so ẹṣin yẹn náà làdẹ̀ kọ́kọ́ tì síwájú ìlú yẹn náà ṣe àbẹ́fẹ́ mẹ́rin kan lọ́sùn wọn lájọ kọ́kọ́ sọ gbogbo àwọn àgbáyé káàkiri nígbà tá a lè kọ́ lẹ́tà sí àfún ní gbèdéke ó dín díẹ̀ ní oṣù méjì yẹn dẹ̀ ti kéde ní September láti tó kọjá lọ kó fi fèsì tó bá ti fẹ́ ká pàdé ká ṣe mítì láti lọ lórí ìlú bá ti fẹ́ láti sọ láti ṣèpàdé náà àwọn tó bá dẹ̀ máa yàn ìgbà tá a bá dẹ̀ máa pàdé pẹ̀lú àwọn táwọn náà máa yàn kọ́ kó fèsì a lè tún lọ bá àwọn tó rán wọn jí tán tá a lọ bọ̀rọ̀ náà lọ tẹ́lẹ̀ náà a ti ṣe nǹkan bá yòókù fèsì o lẹ́tà tá a kọ sí òun ní eléyìí àbú ègún bẹ́ẹ̀ àsọ̀rọ̀ ọjà kí ni ìgbésẹ̀ tá a tún fẹ́ gbé o àwọn àtúntà àwọn yẹn náà lóṣù kan sí kó tó ti gba tó ṣẹ̀ṣẹ̀ máa mọ the next line of action ṣùgbọ́n gbogbo nǹkan tá a kàn sọ jùlọ ní gbogbo ẹ̀ ní pé àsìkò náà ti tó fún wa láti lọ oko ẹrú la wà kó má bàa di oko ẹrú ayérayé ẹnìkan dẹ̀ wá wà tó ń pè ní Benjamin Netanyahu former prime minister Israel Benjamin Netanyahu ó sọ kankan only you can only live in peace with only those who are ready to live in peace with you o lè gbé ní ìrẹ́pọ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìwọ̀nba ẹni tó bá fẹ́ gbé ní ìrẹ́pọ̀ àti àlàáfíà pẹ̀lú ẹ̀ torí tó bá fẹ́ gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú léèyàn tó o bá rí gbé àlàáfíà pẹ̀lú ẹ̀ o lè máa sùn lọ kó wá máa gbá ẹ̀ pa o lè gbé nǹkan léná kó wá mú nǹkan tó gbé léná ẹ̀ bóyá nǹkan tí ò ní ìdìyọ ni kó lọ dayọ̀ sí àbí kò buyọ̀ yẹn sí nẹ́sẹ̀sì òun wá wàhálà fún ẹ kò fẹ́ àlàáfíà fún ẹ tó wọ́n lọ wá máa mọ̀ bó ṣe máa ṣe tó bá jẹ́ tó lè lé lọ ni bóyá ó máa lé lọ ni tó bá jẹ́ tí wọ́n máa yẹ̀ fún ni bóyá ó máa yẹ̀ fún ni bóyá ibi tẹ́ ìjọ wà tẹ́lẹ̀ bóyá
gbayawu ni bóyá o máa fi nǹkan dání bàbá àyè ti tẹ ojú mi lọ òní wàhálà ni ẹ o wàhálà ti tèmi wọ́n jẹ́ kó sọ́dọ̀ ti tẹ o ìwọ náà so ìdí nìyẹn nǹkan tí a ń ṣe ní àsìkò yìí nìyẹn láti lè polongo láti ojúlé sí ojúlé ìyẹn awareness and campaign fún gbogbo ọmọ Yorùbá tí lè tó fún so nǹkan tó gbé mi náà wá sí ọ̀dọ̀ yín náà nìyẹn bẹ́ẹ̀ ti ṣe wá gbọ́n sí ẹ̀yin náà ti fọwọ́ spread information yìí náà sí bá ti jà wọlé tó bá dẹ̀ ti lè ṣẹlẹ̀ tán tá a bá ti jà tán ní káwùsá má gbèbí àní ṣùgbọ́n má gbèbí ó máa gbé àwọn èèyàn wa náà ṣàǹgbé ní kánú. àwọn kò tẹ máa lọ sínú wọn kí yóò wá bí kí àwọn náà lọ wọ́n gbé nílùú òyìnbó la fẹ́. gbogbo question and answer yẹn ó wà ní inú ìwé ọwọ́ yìí ẹni tí ò bá ní màá tún fún ní ìsìn ìpín tó lọ so ìwọ tó fẹ́ Haúsá ìyẹn ò ní pé bóyá kò torí bẹ́ẹ̀ ní ìyàwó ẹ̀ lọ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa yanjú ẹ̀ lọ pé kẹ́nìkan wa máa gbé nínú gbogbo máa wà ní gbogbo wa máa yọ. mi ò lè ya Haúsá láyè kò possible láyé ìwọ tó bá máa gbé bí a máa mọ̀ ẹ́ o máa ní ìwé ìbò kan mi lè ya láyè. ìwọ tó bá máa gbé bí o máa ní ìwé ìgbélú tó ti lè ka ìwé ìlànà. iṣẹ́ wo ló fẹ́ iṣẹ́ wo ló ń ṣe igbó ló ń gbé àwọn ibi tó ń gbé táìmù wo ló fẹ́ lọ bí ọdún méjì ló fẹ́ ọdún mẹ́ta á lè sì jọ ìlú wa ṣe ọ̀dọ́ fẹ́ tó ní agbára ọlọ́ àsìkò náà ti tó ẹjọ́ gbogbo pátá ní kùtẹ́ bá wa àti nínú ilé yàtọ̀ ẹ bá wa láti jọ yẹn lójú ń bọ̀ ìgbà tó bá lè sọ ní mí. àgbọ̀yé ọ̀rọ̀ yẹn lè jẹ́ kó yá àwọn èèyàn wa ìwé ìbẹ̀ lọ́wọ́ àjẹsẹ̀ fún wa ibi tí ọ̀rọ̀ náà dé dúró nìyẹn ní àsìkò gbogbo àwọn tí ò ní ìwé bàbá ẹ bá fáwọn tí ò bá ní kíní ìwé ẹ ní ẹ bá fún wọn ó dà sà. This 2023 is one word of bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà. ṣé election yìí máa wáyé ẹ kí mo béèrè ìpínlẹ̀ kan fún ìjókòó lẹ́ẹ̀kan. ṣé election yẹn máa wáyé ni àbíkò ní wáyé before that time. 2023 bẹ́ẹ̀ ni sà. ẹ jókòó máa fèsì sí ọ̀rọ̀ yìí ìdáhùn ọ̀rọ̀ yìí yẹn ó wà ní tòsí nípa ọ̀rọ̀ mo sọ kankan lẹ́ẹ̀kan sá mo ní ayò tó bá ti kàn òun làwọn máa ta ayò tó kàn sí kò ṣe ṣùgbọ́n ẹni àwọn tó ń díje àárẹ̀ àwọn Yorùbá tó ń díje náà Yorùbá náà ni wọ́n náà bí titi wa ààrẹ lọ pé wọ́n ṣe Yorùbá wọn níbo tá a bá gba kiri náà ní ọ̀la yìí gẹ́gẹ́ àní ní wọ́n sọ pé wọ́n ṣe Yorùbá nígbà tó yàn sá eré ìje wọ́n wà lórí ìje tí wọ́n sá eré titi wọn náà àwọn náà wà lórí pápá tiwa wọn lè ní pé bóyá káwá kò láàsì sọ́ọ̀mù tiwa àwọn náà lè lọ́wọ́ kẹ́ o àwọn máa gbà wọ́n nímọ̀ràn ní pé ibi tẹ́ ẹ wà ẹ̀kọ́ sí ọ̀nà bẹ́ẹ̀ káàdì tó wà lórí géèmù sí tá à ń play òun ní Yorùbá nation tábà wá ti gba Yorùbá nation wọn tó ẹni wá ṣe òṣèlú ẹ fẹ́ ṣe ẹni kálukú bá fẹ́ jẹ ẹni wá jẹ ṣùgbọ́n lọ́wọ́ yòó ibi táwọn wà ní ilé tẹ́yìn ṣe kò sí ọ̀nà bẹ́ẹ̀ tẹ́yìn bá wọn wọ́n wà bẹ́ẹ̀ wẹ́ ẹ máa tó lọ ẹni gbogbo ilé táwa ń sọ lọ yẹn àwọn Haúsá wá wà sóòtù ìkìjẹ yẹn tó jẹ́ àwọn Fúlàní mo fẹ́ sọ ìtàn kékeré kan a béèrè lọ́wọ́ Fúlàní kan rí ni pé nípa ọ̀rọ̀ oṣù àgbọ̀ wá béèrè lọ́wọ́ padà pé ó ní sáwọn Yorùbá ṣáà ti ẹ̀mọ̀ nǹkan tó ń pè lágbára ni alágbára kẹ àmọ́ nǹkan tó ń pè lágbára náà nǹkan bá lágbára ó ní onírọ́ ni ó lóun lè fi agbára wé ẹnìkan tí ebi ń pa ó dẹ̀ ní ṣéjì jẹ́ ìdání ó wá rìn bíi ibùsọ̀ ó wá rìn bóyá bíi ó rìn bíi ibùsọ̀ bíi mẹ́wàá bí òpónà bíi mẹ́wàá síwájú ilé ọ̀dọ̀ ẹ̀ ó lọ ra ṣúgà ó wá jẹ́ ṣúgà tó máa ń sin sí ara igi yẹn sínú igi wọ́n tó sínú newspaper wọ́n wá ráǹpẹ̀ fún ó wá gbé ṣúgà yẹn ó gbé bọ̀ padà wá sínú ilé ọ̀dọ̀ ẹ̀ tó ń gbà tó ti ní bí òpónà kan kúrò níbi tó ti lọ ra ṣúgà yẹn ó wá pàdé àwọn ajá bíi 5 tó jájá olóró ó ti fẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ wọ́n ṣàgbóòrò pé kí ló ń gbélé ẹran ló ń rìn ẹran aládùúgbò níbo ló ti wá wọ́n bá kẹ́sì pé ó fẹ́ kọkùnrin ní ṣúgà yẹn wà ní wọ́n bá múlé ó rí fáwọn ajá ilé òun náà bá kéré mọ́lẹ̀ ó bá sá lọ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ nígbà tó kù díẹ̀ bí ẹsẹ̀ bàtà 6 lọ́jọ́ ọ̀dọ̀ ẹ̀ ó yọ ṣúgà yẹn ó yọ igi ẹyọ kan péré ó bá jùlẹ̀ àwọn ajá mara àwọn lọ sùn mọ́ ṣúgà yẹn kan oṣù yẹn ó bá kéré mọ́lẹ̀ ó tún sá lọ àwọn máa ń lọ sí òní kíkan wọ́n gbọ́ kúrúkúrú wọ́n ti jẹ́ tán òun sì síwájú díẹ̀ sí wọ́n ti rìn bí abẹ́ òkú náà káàbọ̀ sí èké wọ́n ti jòkó náà bí abẹ́ méjì wọ́n tún múlé pọ̀ lóòrò ẹ̀ wọ́n tún múlé ó tún sá lọ nígbà tó ti máa dídí òkú náà bí 5 sí wọ́n tún ti súnmọ́ ọ̀dọ̀ ẹ̀kọ́ wá yọ ẹyọ kan mọ́ wá yọ igi méjì ó wá jùlẹ̀ fún àwọn ajá yẹn àwọn márùn-ún tó lọ sùnmọ́ igi méjì jẹ̀rẹ̀bọ́dì 3 nínú súyà bí 20 onígi tó wà lọ́wọ́ ẹ̀ ó sì kù 17 so nǹkan tó jẹ bí méjì yẹn tó ṣèkì wọn ní táìmù ju ti tàwọn yẹn lọ òun ti sún síwájú sí ó ti rin òpó náà bí ànọ́dá 3 sí ó jẹ́ òpó náà 8 kọ́ tó jẹ ìyẹn tán ó wá jà sí kọ́nà kan torí ó ti débi oríta kọ́nà tó yà sí yẹn ó bá wọ inú ọgbà àti tẹ̀ ó ti géètì mọ́lù ó lọ gbádùn ẹran aládùúgbò sójà tó rà ìbàjẹ́ gàrí ló fi ìbàjẹ́ búrẹ́dì ló fi jẹ ó ṣà lọ jẹ gbádùn ẹ̀ nígbà táwọn tún fi máa jẹ méjì ẹ̀ tán wọ́n wú òpó ọkùnrin àwọn ìrímọ̀ wọ́n tún múlé kìrìkìrìkìrì wọ́n wá dé nǹkan wọ̀n tó yà sí mọ́ ìyẹn àwọn ajá márààrún
òun ti wọnú ilé ó ti tilẹ̀kùn mórí ó ti jẹ súyà yẹn Fúlàní yẹn wá sọ pé ó ní kí la lè sọ nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ á ní kó là náà wá kó là hàn wá ó lóun fi súyà yẹn ó lóun fi bu èkó agbára ó lóun wá fi àwa Yorùbá ó lóun fi wá wí ajá ṣe ọ̀dà sàn àwa ní pé báwo ló ṣe máa wá rí bẹ́ẹ̀ ó lóun wá fi àwọn Fúlàní wí ẹni tó kó súyà dání yẹn ó láwọn mọ̀ nípa agbára ó láwọn dẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni ṣe ń hold on to it ó láwọn dẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni ṣe ń lò ó ní tó bá dẹ̀ ti táìmù kan ó ní ipò agbára táwa ń sọ yìí ó láwọn ò ní ju agbára yẹn lẹ̀ mọ́ pé sí gbogbo súyà yẹn ọwọ́ wọn ló máa wà bí ẹni ẹ ṣe kó 17 wọlé yẹn ó ní káwa náà káwa wò ó ní ayé Abíọ́lá ṣe ìbò kíní kan ṣe ìdìbò ṣe ìbò Abíọ́lá wọlé wọn gbé fún gbogbo àwọn Yorùbá pariwo káàkiri alọ fọ́ọ̀mù nàdẹ́kù ó ní pàtàkì wo wá kọ̀ lóní kí làwọn ṣe ó láwọn fa ní àwọn fi kankan tù wá lójú ọlọ́pàá bá tọjọ́ jáde ó ní igi súyà kan nìyẹn fún wa ó ní gbogbo kíní ọdún kí ló ṣẹlẹ̀ gbà ní gbogbo ẹ lọlẹ̀ olólẹ̀ wọ̀ ó ní pàtàkì jẹ súyà ìtajú jẹjẹ ó ní bó ló tún padà sọ́dọ̀ títí wọn àwọn tún re-strategize fún bí ọdún bíi mélòó kan ìgé mi ó tún ti ṣẹlẹ̀ ẹ̀sìn èmi mi tún ti ṣẹlẹ̀ àtúntì ń pariwo yẹnìyẹnìyẹnìyẹnì afẹ́pín ó láwọn tún wá igi súyà kan míì àbí bíi méjì àwọn tún jù fún wa àwọn fún ọlọ́ọ̀ṣì bàjọ́ ó ní bọ̀ tó bá wáyá tó bá ti di pọ́ìntì kan báyá tó bá ti fún wa ní ilé ìtàbá fi lè rélé jẹmọ́ tó bá yá ó ní kò ní wá síbi kankan mọ́ ó láwọn nìkan làwọn máa hóde ó ní 17 yẹn iṣẹ́ ayérayé wọn máa wà lọ́dọ̀ ti tàwọn ó torí ọ̀dẹ̀ tí máa sọ pé ó láwọn ò gbà kí àwa táwa nísàlẹ̀ á bá wọn máa pín ipò mo dẹ̀ sọ fún mi ní bàbá wọn sọ ní 1960 October 12 wípé àwọn òde tún gbọ́dọ̀ gbà kí àwa kí táwa ń sàlẹ̀ ká ní agbára lórí ọjọ́ iwájú wa wọn tún nígbà ká lè rúùlù over àwọn ṣe ẹ̀gbọ́n so gbogbo ilé yìí wọn fi àwọn sílẹ̀ wọn fi àlàáfíà fún wa tẹ́yìn bá ní tẹ́yìn bá wà eligible láti lè ṣiṣẹ́ ní Àpápá ṣé a fẹ́ sọ pé àní èèyàn tó qualify láti lè jẹ́ one of the executive directors l'Àpápá bẹ́ẹ̀ tó fi jẹ́ pé from number 1 to 21 àwọn nìkan Fúlàní nìkan tí ò fi sí Yorùbá kankan tí ò fi sí Ìgbò kankan tí ò sí Niger Delta kankan ṣé àti rí ẹni tó qualify láti lè jẹ́ controller general custom látọ̀dún ìrìn ni tó fi lè jẹ́ pé àwọn tó gbogbo àwọn juicy position tó jẹ́ pé agbára yẹn ọyọ ara nǹkan tó sọ ni pé àwọn mọ̀ bá ṣe hold on to it àwọn dẹ̀ máa gbà lọ́wọ́ wa gbogbo nǹkan tó dẹ̀ fi ṣe ọrọ̀ ajé sà ibi ni wọ́n ti ń rí nínú ìwé ọwọ́ yẹn tẹ́ bá ṣe wẹ́ lọ wo page 28 níbẹ̀ ẹ rí owó tán rí nílẹ̀ Yorùbá owó tán rí nílẹ̀ Yorùbá ń bí mi ó ju gbogbo owó tán rí ní gbogbo Nàìjíríà lọ gbogbo remaining 36 tó wà ní Nàìjíríà lọ bẹ́ẹ̀ ni sà ẹ wọnú wẹ̀yẹ̀ wà bẹ́ẹ̀ analysis ẹ̀ wà fún sáà ṣe wà bẹ́ẹ̀. Lagos State tí à ń fún lówó ẹjọ́ níbi tọ́rọ̀ wá dé ẹjọ́ question and answer wà bẹ́ẹ̀ ẹ ka ìwé ẹ̀ka náà ti kàgbádùn ẹ má wàá dá iṣẹ́ ẹ̀ ṣe ẹ túbọ̀ tún bá ọ sọ fáwọn èèyàn ẹ lè fún àwọn èèyàn náà ní ìwé ẹ̀ náà kí àwọn náà kàn ká kán rí ìtumọ̀ ẹ̀ kán gbàgbọ́ yé ọ̀rọ̀ yẹn so ní agbára Ọlọ́run á ṣe é ṣe fún wa Ọlọ́run àgbà ilẹ̀ wa fún wa ẹ béèrè sá. nítorí ara ń ṣe gbogbo gan ni àpéjọpọ̀ mítìnì yóò ti máa wáyé àpéjọpọ̀ mítìnì tá à ń ṣe yìí o ṣé àgbégbà fẹ́ dó PC lẹ̀ ó kálukú ní base tá a ti ṣe méjì ní wa gbogbo gbà yẹn àwọn aṣọ́lọ̀ nígbà yẹn a ti mọ̀ pé olùsọ̀gá mọ̀ṣẹ́ láti lọ pàdé àtàwọn fásitì wọn àti gàdí àdáǹsì wọn àwọn bàbá tá a bá fẹ́ ṣe general meeting gbogbo owó ti pàdé. ó ti yé mi gbogbo ok. bàbá ẹ sọ sọ. sẹ́rí àti sọ pẹ̀lú alága pé ní bíbà ẹ̀yin tẹ́ ẹ bá ríra yín bíbà kankos kẹ́kọ̀ọ́ra yín tó sí bíbà ìjọ tí ẹ bá fẹ́ jẹ́ kó wọ́n bẹ̀ wò ẹ sọ fún mi wà á lè sọ fáwọn sẹ́tìrà nìyẹn. wọ́n dá ohun ìbéèrè yẹn dáadáa nǹkan tó ṣẹlẹ̀ ni pé eléyìí yàtọ̀ sí ti ilé ìṣòkìsì àwọn míì náà wà náà tán kóra náà tó jẹ́ bóyá bíi ọ̀bọ̀ ilé nǹkan tí àwọn wà fún láti lè tọ́ ìmọ́lẹ̀ awareness and campaign ẹ bá ti ṣe rálẹ̀ ìṣẹ́ bá ti kóra ilé ìṣòṣè tẹ́ bá pọ̀ sí tẹnu ní ko ẹnu láti lè polówó ìyìnrere yẹn káàkiri bó ṣe wà ní tó bá dà jẹ́ pé bóyá jagunjagun náà fẹ́ péjọ ẹ lè ṣèyẹn náà ní ẹgbẹ́ ìtọ́jú inú yín bá konú ẹ mara láti lè dáàbò bọ́ra yín ní o wọ́n ti kó bí a fẹ́ lọ fèsì sójà fẹ́ lọ fèsì ọlọ́pàá ń kù irọ́ ṣùgbọ́n láti lè dáàbò bó tẹ́lifí yìí torí ibi tó ọ̀rọ̀ dé dúró sí nìyẹn àyàbò kálukú ni ó ṣe pàtàkì àyàbò kálukú ni ó ṣe pàtàkì. títà ìgbò bá dé wọ́n ti sọ pé wọn ò fẹ́ ṣe ní bá a ṣe ń ṣe ti tẹ́lẹ̀ mọ́ wọ́n ṣe rálì lánàá náà láwọn ìlú kan wọ́n ṣe ní Ògùn State wọ́n ṣe bí kan lógùn State lánàá láti wọ́n ṣe ní Ìjẹ̀bú Òde bẹ́ẹ̀ ni sà ìjọba ní ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe náà wọ́n ṣe Ìbàdàn gan láwọn kan Ìbàdàn lánàá bẹ́ẹ̀ ni sà bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n ṣe ní area
Òkìtìpupa tẹ́yìn gẹ́gẹ́ bá pọ̀ káàkiri tó wọ́n ṣe lágége bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn from mega world super world super rally tó ń pọ̀ lọ́nà wọ́n tó bá ti lè kú bí 24 hours or 48 hours ló máa ṣẹ̀ sọ pé bíbá ni ẹ ti máa pàdé òun láti máa ṣe rally ẹ̀ títí ó máa káàkiri gbogbo àgbáyé so ìyẹn ni ó ń pọ̀ lọ́nà pé kí kálukú máa gbáradì fún. ẹjọ wọn bèrè kan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ẹ mọ ọ̀rọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan yẹn pẹ̀lú ìwé òsèwé bí bóyá ìbò tí ń bọ̀ 2023 yẹn ẹ mọ ìgbọ́n tí tẹ́ sọ fún wọn. mo ní mo láyò tó bá ti kàn ayò tó bá ti kàn òun la máa ta ayò tẹ́tẹ́ kàn lọ́wọ́ yìí òun ni Yorùbá nation ká fọ́ gba ilẹ̀ títí wa ná ọmọ ìyá wa tó ń du ipò òṣèlú a lè ní pé torí pé káwá fọ́ọ̀sì wọn wípé kán kó láti structure títí wọn pẹ̀lú nǹkan tí àwọn pọ̀ sí wọn àwọn náà lè ní pé bẹ́ẹ̀ káwọn náà ká kó láti nǹkan táwọn náà ń ṣe lọ́wọ́ yìí so a ti wà lórí ilé títí wa à ń sá eré ìje ni òun náà wà lórí ilé títí but àwa máa sọ fún wọn pé nǹkan tó kàn kan ni ẹ̀yin ń ṣe yẹn nǹkan tó kàn ní ilé tí àwa ṣe lápá ti gba kí nìkan ilé wa padà wá ṣe àwọn òṣèlú tí tẹ́ bá fẹ́ ṣe but tẹ́ bá wá gbà fún àwẹ́ ọwọ́ yín lọ́wọ́ ẹ̀ máa ṣe títí lọ àwọn náà ṣe lè tí à ń ṣe yìí náà lọ so but a mọ̀ wípé ẹni padà bọ̀ wá darapọ̀ fún wa ni tá a bá gbà kátà gbàtà lè léwọ́ tó bóyá wọ́n ṣe Yorùbá mà àwọn náà lè ti sọ pé bóyá ẹ̀fọ́ ilé ẹ̀fọ́ làwọn. èmi ò sún ọ̀kan ṣe ẹ̀dígbé fún Yorùbá kàkà pẹ̀lú bọ́ọ̀rọ̀ tí ń lọ yìí. wẹ́ bó la ṣe fẹ́ dára wa mọ̀ pé tá a pàdé wa kaba pé tá a sì máa dára wa mọ̀. kò sí yúnífọ̀mù but ẹ lè tẹ vest kakọ orúkọ ẹgbẹ́ sí ẹgbẹ́ tèmi ti wá sí ẹgbẹ́ táwọn wà náà pọ̀ Yorùbá Unity and Freedom orúkọ ti tèmi torí mo dákọ̀ fún yín láì tẹ̀ ẹ̀kan tẹ́lẹ̀ Yorùbá Unity Freedom ìdẹ́nà àdàtú jẹ́ ẹgbẹ́ kan tó nínú ìwé yẹn máa rí kankan mẹ́ta kan YNS Yorùbá Nation now wọ́n ṣe wà káàkiri tó tẹ́ bá kó ẹgbẹ́ jọ ẹ lè kó tọ́ ọ́ndà Yorùbá Unity and Freedom yẹn náà tó bẹ́ẹ̀ náà ni bọ́lá mi sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni sọ lórí àdémọ́ bàbá ṣe méjì bàbá mi sáà sí méjì ọmọ anílè kàtà pé ẹbí branch káàdùn àwọn àkúrà wa bá ń bẹ̀ yẹn o èmi bẹ́ẹ̀ tí